Òkodoro Yorùbá tẹlifíṣàn. Àwọn kan bẹnu ayé náà ní ìsìn wọn ò gbà kó fẹ́ wà lójú ayé náà pé èèyàn gangan náà lè dọ̀fẹ́. Ó máa ń da kéèyàn gba àwọn kan mi lọ́dọ̀ ẹni tó jẹ́ pé ẹ ti rí àbí tí èèyàn gangan náà jẹ́ pé ó pòórá. Níjọ́ kan mo fi rọ́bùlì káàbà búra èmi àti bàbá mi lájọ dẹ̀gbẹ́ ká tó kú. Súnúkà lè ló wẹ́ bàbá mi ní láwà ní gbogbo lórí ọdẹ. Alhaji Ahmadu ni bàbá tó bí mi lọ́mọ ń jẹ́ ara Kúléndé ni. Àjọ dẹ̀gbẹ́ ńjọ́ kan a wá kan èkùlù funfun. Nígbà tá a wá débi èkùlù funfun yìí bàbá yìnbọn sékùlù yẹn èkùlù yẹn ó wá wọlẹ̀. Nígbà tó wọlẹ̀ torí mi ju bí ọmọ 14 years lọ kìíní yẹn ṣe mí kàyéfì. Bàbá wa ní gbólóhùn kan wàláhìlẹ̀ azim ìsìn bẹ̀dì sídìsí ẹni tó bá fẹ́ rárí dájú rẹ̀ kọ́dọ̀ ń gan lè wá níbi tí ò rújú rárá ẹni tí kò bá dá lójú ọ̀fẹ́ ń bẹ dáadáa ọ̀fẹ́ ń bẹ ìṣújú ń bẹ ègbé ń bẹ kánàkó ń bẹ mẹ́rẹ̀ẹ̀rin bẹ̀dì sí ti ń ṣiṣẹ́ wàláhì rọ́bùlì káàbà. Bàbá wa ní erin sìkólò erin gbàkólò dẹ̀dẹ̀rẹ̀ tú àwólẹ̀ káwó ríbi kọjá lọ ọjọ́ tọ́jọ́ bá burú ọ̀ká ní ferí gbé ọjọ́ tọ́nà ò bá sun àti kò ní fìrú pọ̀n èmi lágbájá àtọmọ mi lónìí ó dòun ó dilẹ̀ wàláhì ilẹ̀ níbi tí wọ́n ti ń sin ẹran láti lọ. Kọ́dà obìnrin ní sin àwọn ẹranko yìí mo fi ọba tí ó bá ṣe dáadáa mi jẹ́ obìnrin ní sin àwọn ẹranko tí ń sọ yìí nínú lẹ́lẹ̀ ọjọ́ wọn máa ń sọ pé ilẹ̀ 7 ni ìjọ náà lèmi náà mọ̀ tí àwa bá sì lọ̀gbẹ́ tó bá di pé gbérí tí bàbá wa ń wọ̀ ẹ̀rẹ́ ni odò gbúdọ̀ pa tá a bá dègbẹ́ tójò bá sú tí nǹkan bá fẹ́ yí wa lọ́wọ́ tí bàbá bá fọwọ́ kàn mí lásán tá bá ní àjàgbà mi ilé yá wàláhì ilé là ń lọ ìfẹ́ mọ wùlú ta lọ wàláhì àdèlé ní tó ń jẹ́ ẹran abìjà ni pé àwọn ẹran tí wọ́n lè fight tí wọ́n lè pa èèyàn tí wọ́n lè ṣe jàǹbá fún yàn òun ni wọ́n ń pè lábìjà ní Yorùbá so ibẹ̀ làwọn ẹran abìjà kù sí lẹ́yìn inú họ́ yẹn kò sí ẹran abìjà tòsí náà. Ẹ̀yin ti rí ẹ ti pa ẹran tó jẹ́ abìjà tẹ̀sọ̀ yìí rí. Mo ti pa ẹran abìjà kọ́dà kìí ṣe 4 kìí ṣe 5. Alákọ̀ọ́kọ́ ẹran abìjà ẹ̀ta tó bá ká èèyàn mọ́ yóò pa èèyàn ní morúkọ tá ń pè lóyìnbó but ẹ̀ta ẹran abìjà ni ejòlá ẹran abìjà ni ajáko ẹran abìjà ni ìmọ̀dò ẹran abìjà ni túùkú ẹran abìjà ni àwọn ẹran márùn-ún yìí mo ti pa wọ́n bọ́jú orí mi ṣe mọ́. Ṣe ìmọ̀dò ìjọ tẹ pàmọ̀dò ẹran abìjà ni bó ni ògbẹ́sẹ̀ rí jọ̀hún. Ìjọ tí mo pa ìmọ̀dò yìí ìgbẹ́ dàrú torí tí ìmọ̀dò bá bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú èèyàn ní máa ń géèyàn sí méjì déédéé ni ó léyín 4 kan lẹ́nu ẹni tó bá dámọ̀dò mo lọ dààmú wọn dáadáa méjì tí wájú kò gùn bọ̀ méjì tó tẹ̀lé lẹ́yìn yẹn ó gùn ó sì pàdé ara wọn so tó bá bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú yàn yóò dúró tára bá ní gbogbo ntọ́lọ̀ ń dání máa ń sá fún Bani Ádámọ̀ àmọ́ tára bá ní wọ́n kọjú ìjà sí yàn bá a ṣe ń pè wọ́n lábìjà yìí náà àwọn náà máa ń sá fún yàn o bẹ̀ tára bá ti ní wọ́n ní àwọn èyí tí mo kà yìí àwọn òdòdó pé káwọn náà pààyàn ni so tó bá yìnbọn sí wọn ń gbà míì ìmọ̀dò ní tẹ bá yìnbọn sí tó bá débi ẹrẹ̀ tó bá ṣe pé ibi tẹ́rẹ̀ wà lẹ́ti pàdé ìmọ̀dò tẹ bá yìnbọn sí tí bá ṣe ń yíra mẹ́rẹ̀ ọ̀tá àwọn ò mọ̀ jáde lára rẹ̀ so ọ̀tá ò lè pa níbi tẹ́rẹ̀ bá wà torí àdéhùn tọ́lọ̀ ń fóun nìyẹn so ọjọ́ tí sì pa ìmọ̀dò ìbọn tí mo yìn sí lé 15 táwọn jàmá mi náà sì tẹ̀lé mi kì í ṣe pé ọ̀rọ̀ eré àwọn àbí à ń sọ tí ò ní evidence ọ̀rọ̀ tó ní pé a tẹ̀lé ni ìbọn tí mo yìn sí kọ́lọ̀ tó ṣẹ́gun ìmọ̀dò fún mi níjọ́ náà tó lọ́ fẹ́ pa mí kọ́dà ìgbérì mi bẹnu lé tó ká mi mọ́nú Akíntọ́lá ẹni ìmọ̀ tán pa Akíntọ́lá lóyìnbó Akíntọ́lá níbi tó bá dí ibẹ̀ láti máa ń sábà bá àwọn ọmọdé tá à ń sọ yìí nínú ibi tí èyàn ò lè rí bìnrin àbí kọ́ ọ̀rá kò wọbẹ̀ so tó bá wá ká ọmọ bẹ̀ yẹn yóò ṣe ìjàmbá fún ọ torí òun lágbára bẹ̀ ọ̀tí káwa náà rí ilé jáde síbi tí ò ní ti rí tìbọn kan ebi yóò sì jẹ́ mi. Kí ló fẹ́ tó bá ń bẹ̀ ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.